nígbà tí mo kéré lára àwọn èébú tá a máa ń búra wa ni oníwájú gbagbagba bíi ìṣó tírì, ẹlẹ́nu pàápò bíi ìṣó wúndíá, olójú jíjìn bíi kòtò òkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n tẹ́ èébú bá débi ọrùn gígùn, èébú mẹ́ta lápapọ̀ la máa ń kà lórí ira wọn: ọlọ́rùn gígùn bíi ìgò magí, ọlọ́rùn gígùn bíi ìgò tàdá àti ọlọ́run gígùn bíi ọrùn àgùnfọn. tá a bá ti tò lórí ara wọn báyìí, àwọn ọmọ tí wọ́n wá lu ọlidé láti Èkó bú sẹ́kún ni. nígbà táwọn náà máa ń fi èbó bú wa táwọn ò sì mọ èbó ju idiot wọ̀wọ̀ àti concability lọ ń kọ́. ẹ wo ẹ jẹ́ á sọ̀rọ̀ nípa àwọn àgùnfọn ọlọ́run gígùn. àgùnfọn tólóyìnbó ń pè ní giraffe ló ga jù láàrin gbogbo ẹranko tí ń bímọ lóòyẹ̀ tí sì í fọ́mọ lọ́mú tólóyìnbó mọ̀ sí mammal. ẹsẹ̀ wọn lásán ga ju ọ̀pọ̀ àwọn èèyàn lọ. kódà ọmọ tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí ga ju ọ̀pọ̀ àwọn èèyàn gan lọ, torí ọmọ tí àgùnfọn bá bí ní ìsín a máa ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà 6. nítorí náà gbogbo ẹ̀yin 5 foot kìíní kan, ọmọ àgùnfọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí ga jù yín lọ o. ahọ́n wọn náà máa ń gùn dáadáa, ó máa ń tó 50 centimetre, ìyún 50 centimetres, ó sì máa ń dúdú. àwọn àgùnfọn ní àwọn bátànì lára o, títà àgùnfọn kan ò sì jọ tòmíì. wọn a tún máa ní ìwo tí irun máa ń bò mọ́lẹ̀. ìdí rèé tí ọ̀pọ̀lọpọ̀ fi mọ̀ pé wọ́n ní ìwo, torí pé irun ti máa ń bò wọ́n mọ́lẹ̀. olóyìnbó ń pe ìwo wọn yìí ní oxycone. bí ọrùn wọn ṣe wá gùn tó, iye eegun ọrùn kan náà tí olóyìnbó ń pè ní neck vertebra lájọ ní òun. eegun 9 ló wà lọ́rùn àwọ̀ èèyàn àti àgùnfọn. ó kàn jẹ́ pé ìkọ̀ọ̀kan àwọn eegun yìí tóbi púpọ̀ lọ́rùn àwọn àgùnfọn ju tiwa lọ ni. lára àwọn ẹranko ajẹwéjẹwéko kan tí olóyìnbó ń pè ní ruminant animal ni wọ́n. tẹ́ ẹ bá sì rántí agric tẹ́ ẹ kọ́ ní secondary school, wọ́n kọ́ wa pé ìyàrá 4 ni ikùn irú àwọn ẹranko yìí máa ń pín sí. yàrá tó tóbi jù ní olóyìnbó ń pè ní rumen. oúnjẹ tí wọ́n bá kọ́kọ́ jẹ, inú rumen yìí ni yóò bọ́ sí. láti rumen yìí ni yóò ṣẹ̀ṣẹ̀ wá lọ sí reticulum. oúnjẹ tó bá ti dénú reticulum yìí, àwọn kòkòrò àìfojúrí wọn ó ti ṣe díẹ̀ lára rẹ̀ débi wípé àwọn aṣaralóore kan ó ti bọ́ sára ẹranko yìí. lẹ́yìn náà ni yóò ṣẹ̀ṣẹ̀ wá pọ oúnjẹ yìí wá sẹ́nu. olóyìnbó ń pe eléyìí ní regurgitation, tí àwa Yorùbá sì ń pè é ní àpọ̀jẹ. ìdí rèé tẹ́ ẹ fi máa ń rí ewúrẹ́ tí ó sáré jókòó, tí ó kó àwọn èlùbọ́ yín jẹ màmàmàmàmà. ṣùgbọ́n tó bá ti wá lọ jókòó síbì kan, yóò ṣẹ̀ṣẹ̀ máa wá jẹnu yẹn rọ̀gìrọ̀gì. àwọn oúnjẹ tó wà nínú reticulum ló ń pè sẹ́nu tó ń tún jẹ ní àsìkò yìí. lẹ́yìn tí wọ́n bá ti jẹ oúnjẹ yìí, yóò wá padà lọ sí yàrá ikùn ẹlẹ́ẹ̀kẹta tí olóyìnbó ń pè ní omasum. inú omasum yìí ni yóò ṣẹ̀ wá gbà lọ sí yàrá ikùn kẹyìn tí a mọ̀ sí abomasum. abomasum yìí gangan ló dúró gẹ́gẹ́ bí ikùn tàwọn èèyàn. oúnjẹ tó bá ti dénú omasum àbí abomasum ò ní ṣe é pè padà lọ sí ọ̀fun. lára kàyéfì Ọlọ́run Ọba mi Èdùmàrè wá ni wípé ọmọ irú àwọn ẹranko báyìí tó bá ń mumú, omi ọmú yìí ò ní gba yàrá kìíní, yàrá kejì àti yàrá kẹta. inú abomasum ẹni yóò gbà lọ tààrà. kábíyèsí Olódùmarè. ẹsẹ̀ àwọn àgùnfọn gùn ju ọrùn wọn lọ, nítorí náà ọrùn wọn èyí tó lẹ̀ tí wọ́n bá fẹ́ mumi. ìdí nìyí tí wọ́n fi ní láti ya ẹsẹ̀ kí wọ́n ya itan wọn sọ́tọ̀, tí wọ́n ó sì látọ̀ tán nítorí àti mumi. tí kìnìún bá wá ká wọn mọ́bẹ̀ ní àsìkò yìí, àti ká ẹsẹ̀ kò padà kí wọ́n dìde sáré ò ní yá kánkán. tí kìnìún bá sì fi di ẹsẹ̀ wọn mú tí wọ́n bá balẹ̀ báyìí, ẹni ré lọ́nu. àwọn náà sì ti gbọ́n, wọ́n èé mumi ní gbogbo ìgbà. bí ẹ̀ẹ̀kan lọ́jọ́ 4 sí ẹ̀ẹ̀kan lọ́jọ́ 5 tàbí ẹ̀ẹ̀kan lọ́jọ́ 7 ni wọ́n máa ń mumi. ara ewéko tí wọ́n máa ń jẹ ni wọ́n ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ omi tí wọ́n fi ń ṣararindin. bí wọn ò bá sì sùn, orí ìdúró ni wọ́n ti máa ń sùn. gbogbo oorun tí wọ́n sì máa ń sùn lójúmọ́ kìí ju 30 ìṣẹ́jú lọ. yes, they sleep for just 30 minutes per day. tó bá wá rẹ̀ wọ́n tán pátápátá tó sì dáhùn lójú pé ẹranko tó lè pa wọn ò sí nítòsí, wọ́n lè fẹ̀gbẹ́ lélẹ̀, wọ́n wàá ká ọrùn wọn léra wọn lẹ́yìn báyìí bí òṣùká. ṣùgbọ́n ọrùn eléyìí gan kò ní ju ìṣẹ́jú 5 péré lọ o. àwọn àgùnfọn tó bá wà ní àhámọ́ zoo ló lè sun oorun bíi wákàtí 4 tiwọn, àbí nígbà tọ́kàn balẹ̀ tí ò séwu. ṣùgbọ́n tinúgbó orí ìdúró ni o. kódà orí ìdúró gan ni wọ́n ti ń bímọ. ṣé ẹ rántí bí mo ṣe sọ ìṣọwọ́rìn àwọn ológbò lọ́jọ́ sí pé ó yàtọ̀ sí tàwọn ẹranko míì, wípé kàkà kí wọ́n gbé ẹsẹ̀ iwájú méjèèjì kí wọ́n tún gbé tẹ̀yìn méjèèjì, ẹsẹ̀ ọ̀tún méjèèjì ni wọ́n máa ń kọ́kọ́ gbé kí wọ́n tó gbé tòsì méjèèjì. bẹ́ẹ̀ ni ìrìn àwọn àgùnfọn náà,
àwọn akọ àgùnfọ́n sì máa ń ja ìjà èmi jù ọ́ ìwọ ò jù mí láàrin ara wọn láti lè fi mọ ẹni tí wọ́n máa pè lólórí. ọrùn ni wọ́n máa ń lò, wọ́n máa fi ọrùn yìí bí àtòrí ni tí wọ́n sì máa kó bora wọn lára títí tí ọ̀kan fi gbà fún ọ̀kan. èyí tó bá wá gbà fún ara wọn nínú wọn, èyí dominant male tí wọ́n gbà fún, òun ló máa ń sábà lẹ́tọ̀ọ́ sí abo. tí akọ bá fẹ́ mọ̀ bóyá ara abo wà lọ́nà, yóò kọ́kọ́ mu ìtọ̀ rẹ̀ ni, yóò tọ́ wò dáadáa, yóò sì ṣí ètè rẹ̀ sókè láti tún gbóòórùn rẹ̀, yóò ṣẹ̀ṣẹ̀ wá tọ̀ abo náà lọ. ọdún kan àti oṣù mẹ́ta ni wọ́n fi máa ń gbé oyún. ọmọ kan ni wọ́n sì máa ń sábà bí. ó ṣeé ṣe kí wọ́n bí méjì o, ṣùgbọ́n èyí ò wọ́pọ̀ rárá. orí ìdúró náà ni wọ́n wà tí wọ́n fi bímọ. èyí túmọ̀ sí wípé ọmọ náà ó jábọ́ látòkè sílẹ̀ ni. tá a bá fi rí ìṣẹ́jú 5 sí 20 ìṣẹ́jú, ọmọ náà ó ti lè dìde. nígbà náà ni yóò tó lè rí ọmú mu. lára kàyéfì ara àwọn àgùnfọ́n wá ni pé àyíká ibi tí wọ́n bá bí abo sí lòun náà ti padà lọ bímọ rẹ̀. bí àsìkò bá ti ń tó bọ̀, ẹni yóò ti mú ọ̀nà ibẹ̀ pọn. wọ́n máa ń lò tó ọdún 26 ìyún 26 years láyé. àwọn kìnìún ń pa wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. bí wọ́n bá sì ti sáré tó sún wọn, wọ́n máa ń gbìyànjú àti fi ẹsẹ̀ wọn gígùn ta kìnìún àbí ẹranko tó ń lépa wọn nípa, tí eléyìí sì lè fa ìpalára tàbí ikú fún ẹranko ọ̀hún. nǹkan àbàmì táwọn aṣèwádìí wá ṣàkíyèsí lára àwọn àgùnfọ́n ni wípé ìbálòpọ̀ akọ sí akọ wọ́pọ̀ láàrin wọn. àgùnfọ́n náà ń ṣe gay, ó lágbára o. ní àkótán, àwọn àgùnfọ́n jẹ́ ẹranko tó ní sùúrù, wọn ò lágbájá, wọn ò ní wàhálà rárá. bí wàhálà bá ṣẹlẹ̀, wọ́n gbìyànjú àti gba ara wọn sílẹ̀ ní o, ṣùgbọ́n kí wọ́n wá gbéjà kó ojú ẹni tí ò gbéjà kojú wọn, èyí kì í ṣẹlẹ̀. Àròjinlẹ̀ ló kọ́ mi àyàn gidigbo, ó ti ń kọ́ gìbò lọ́gbọ́n kí gbogbo lóye àtòun tọmọ̀ràn lè jó. ẹ kú kalẹ̀.